Sinimá ètò tó ládùn wọ́n lè lé wọn bá. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye ni. Sinimá lórí rédíò èèbọ̀ sí gbèdé òwà. Sinimá lórí rédíò ojú inú la fi ń wo. Sinimá lórí rédíò etí inú la fi ń gbọ́ wá. Ó wá visible, ó wá audible, ó wá educative, ó wá entertaining, ó tún wá informative. Ètò tó ládùn tó lóyìnbó sinimá ni o. Ètò tó dùn gangan ni o. Sinimá ni o. Ètò tó ń gbọ́lé tó ń gbọ́ lájò ni o. Sinimá ni o. Ètò bàbá ń ètò ni o. Sinimá ni o. Make we dance, make we laugh, make we talk reality. Sinimá ni o. Bàbá wọn, ìyá wọn. Sinimá ni ètò tó ń gbọ́ lórí rédíò yo. Sinimá lètò from A4 chamber. A plus A plus A plus AI is equal to A4. That is to say Albert. Àríyá tó pọ̀ rẹpẹtẹ. Sinimá ni. Bẹ́ẹ̀ ni àríyá tó pọ̀ rẹpẹtẹ sinimá orí rédíò ètò ní sinimá orí rédíò. Èdùmàrè ló dirí ẹwà fákòókò Elédùmarè ọba mi ò mà ṣe mo tún dúpẹ́ lóde ètò ní o. Sinimá lórí rédíò. Dún fọlọ́wọ́n ọba mi òkè tó já wà láyé ká wà láàyè ká sì wà láàyè rere. Wọ́n lè lé wọn bá. Tí ń dago mẹ́rin gẹ́gẹ́ báyìí tó bá ti ń ró tó ń ró láti tún gba iléeṣẹ́ ńlá iléeṣẹ́ kan àrà tí ọlọ́wọ́n bá mi òkè gbé sókè tó ní kó o máa lọ títí ó sì máa lọ náà ni iléeṣẹ́ náà ni tó bá ti dago mẹ́rin báyìí tó ró kogó ẹgbẹ́ síbẹ̀ ni sinimá lẹ fẹ́ gbọ́. Ó wá visible, ó wá audible, ó wá. Bá rò pé kò possible wípé sinimá lórí rédíò lórí sinimá iléeṣẹ́ ìtùngbà náà ní alára gbàyídà ọbẹ̀ náà ló ti ń ṣẹlẹ̀ ẹ gbádùn wa lóde tòní àtúndé kábíyèsí ọba mi òkè. pépé ìwò yìí ìjẹjọ là ń dá orí rédíò tá ti ń sọ fún yín wípé rògbòdìyàn mọ̀lẹ́bí apá kejì lọ́sẹ̀ yìí rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta náà ni ìjọba àbíkẹ́ mò ń bọ̀ mi ò tí ì dé. lórí rédíò yo sinimá àríyá. ṣètò lóde tòní mo kí yín o àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ẹ̀fíkòókò ẹ̀físẹ́ǹtì kudo to you my brother o ti wà ń bí ní kàlẹ́ kémi tó dé náà ni ó sì ti ń pìpìà pé yes ètò ìní máa tún yàtọ̀ bẹ́ẹ̀ ni sọdí kẹ̀kẹ́ mo kí wọn náà pàdé ẹ̀ nìyẹn orí ẹ̀ wà ń bẹ̀ lọ́wọ́ yìí láti iléeṣẹ́ ìtùngbà náà láti ń kí yín àti gbogbo etí tó ń gbọ́ wa lákòókò yìí wípé iléeṣẹ́ ìtùngbà lẹ́wà o ẹ má gbé kúrò níbẹ̀ tá a máa fi ṣètò yìí tán sinimá orí rédíò lórí sinimá. Sinimá lórí rédíò etí inú la fi ń gbọ́ wá. bẹ́ẹ̀ wọn nífẹ̀ẹ́ lòmíì ṣe mí o orúkọ mi ò tí ì yí padà orúkọ tèmi ní A+A+A+A is equal to A4 that is to say Albert Afọlábí Àkàndé Agbokeye bó o bá pè mí lágbo mi àgbòdédé ara mi náà ló ṣe ráṣọ ọmọdé ròdì máṣọ àníkìdí máṣá àti gbélẹ̀ èmi lọ́mọ adámọ́lápá sòfin ìjà èmi lọ́mọ àrò ọ̀gàngán àmújẹmúta o gbọ́ bí bàbá mi ṣe máa wí bàbá mi ní ẹ̀mí àbàtà ní mọ́tò sàn ọ̀la bàbá mo báyìí náà ní mo mọ̀ yàn mo tún dé lóde tòní kábíyèsí rẹ ọlọ́run o mo tún dé o ẹ jẹ́ ètò tòní kó ṣe é ṣe fún gbogbo wa o. Jesus is the sweetest name I know. He's always just the same, no matter what they say. That is the reason why I love him so much. Jesus is the sweetest name I know. Jesus is the sweetest name I know. And he's always just the same, always same, no matter what they say. bẹ́ẹ̀ náà ni Fẹ́mi Òrùn sólà òun náà lẹ́ ń gbádùn yẹn láti iléeṣẹ́ ìtùngbà ẹ rí i pé ó ń sẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ó ń sẹ́ jìgìjìgìjì jẹ́ ẹ̀ tún gbádùn orin yẹn sí. Fortress, my strength and my trust, my deliverer and my high tower. Blessed be your name. bẹ́ẹ̀ tí wọ́n ti gbàgbé pé irú orin báyìí kí ni wọ́n máa ń pè wọ́n ní energy ni ó ń fún mi lẹ́nájì bẹ́ẹ̀ yẹn orí ẹ̀ wà ń bẹ́ẹ̀. My high tower, blessed be your name. I will bless thee, O Lord, my rock and my fortress, my strength and my trust, my deliverer and my high tower. Blessed be náà ló já wà láyé ká wà láàyè rere ìdíre tá a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè kò sí bá a ṣe lè ṣe é ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú o bẹ́ẹ̀ ni àwa wà láyé a tún wà láàyè adágbé lọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ yìí a tún balẹ̀ bí àwàrà òjò náà ni ẹ tún gbádùn wá sẹ́ bí mo ṣe sọ ò bá fẹ́ polówó ọjà lórí ètò yìí wọ́n ní ohun tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni o ẹ jẹ́ tètè yẹn fi yẹn ṣe ìṣáájú báyìí o tẹ́ ẹ bá fẹ́ polówó àǹfààní ṣí sílẹ̀ fún ọ láti pè mí lórí nọ́mbà yìí 070 30 80 23 05 070 30 80 23 05
wọ́n ń wò wá live and direct káàkiri gbogbo àgbáyé báyìí. Ìwọ tó o bá wà lórí Facebook tètè ya táìpù ẹ̀ Tùngbá ní o, ó máa gbé hàn fún ẹni live. Àbí mo parọ́ Sodiq, bó ṣe ń lọ nìyẹn. Wọ́n ń wò wá káàkiri àgbáyé, wọ́n sì ń gbọ́ wa. Iléeṣẹ́ Tùngbá kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú fi iṣẹ́ rẹ̀ hàn. Ẹbí ọjọ́ fọ̀hún, wọ́n gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga. Àní àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú fi iṣẹ́ rẹ̀ hàn. Ẹbí ọjọ́ fọ̀hún, wọ́n gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga. Igi oko ń kálẹ́lúyà, ẹja inú ibú ń kọ́. Oníbísí ń bímọ. Orí pé ànákòókò mò ń gbádùn sọ́là yẹn ni, ó rí pé mo ti fi jójó tán láti inú ilé ń bí. Bẹ́ẹ̀ ni mo sì fẹ́ káwọn tó wà lé náà kí wọ́n gbádùn ẹ̀, nítorí pé àwọn ọ̀run wọn sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú sì ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé báyìí, ọjọ́ ń fọhùn lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi òkè náà ni, òun nìkan ló tó láti máa yìn, òun nìkan náà ló tó láti máa gbéga fún ìpamọ́ àti ààbò rẹ̀ lórí gbogbo wa. Bẹ́ẹ̀ ni Efficient, ṣé ká lọ ságbámi ètò nítorí àkókò wa, àbí ká gbórin díẹ̀ tá a bá wá padà dé ká wọ̀ ká kí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ nítorí energy. Igi oko ń kálẹ́lúyà, ẹja inú ibú ń kọ́nà. Oníbísí ń bímọ, afọ́jú rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Ìwọ tó o bá fẹ́ fún wa lẹ́bùn lórí ètò yìí, mo sọ fún ẹ pé àyè ṣí sílẹ̀. Tó o bá fẹ́ polówó ọjà rẹ, àyè ṣí sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni àyè ṣí sílẹ̀. Nọ́mbà tó máa pè sí rèé lẹ́yìn ètò 070 30 80 23 05 070 30 80 23 05 070 30 80 23 05 láti bá wa dúnàdúrà ká bá ẹ polówó ọjà rẹ nílé iṣẹ́ Tùngbá kí wọn náà rí i pé kó o máa tà lọ ṣáá ni. Bẹ́ẹ̀ ni yóò sì rí láṣẹ Èdùmàrè ọba mi òkè. Já wa gbá mi ètò nítorí àkókò wa àtàwọn tó fẹ́ pè sórí ètò láti dáhùn béèrè wa. Efficient, báwo ni ká ṣe mú, báwo ni ká ṣe gbá a mú o. Já gbá a mú bí eléyìí, já gbá a mú bí eléyìí, nítorí pé sinimá orí rédíò ló ń gbọ́ yẹn o. Sinimá orí rédíò wàá fojú inú wò ṣá ni. Sinimá orí rédíò òun ló ń wò yẹn, wàá fetí inú gbọ́ ṣá ni kó lè yé ẹ yékéyéké ni. Sinimá orí rédíò ètò kan tí Ọlọ́run ọba mi òkè yọ́nú sí o. Èdùmàrè ló dirí ẹ̀rọ wà fákùkọ tiwa. Sinimá orí rédíò ètò lẹ́ ń wò yẹn o. Yá mi lójú inú rẹ o, yá mi létí inú rẹ, jẹ́ ká fìjọ fòye gbé sinimá aládùn yìí. Nígbà náà láti mọ ohun tó ń ṣẹlẹ̀. Rògbòdìyàn mọ̀lẹ́bí, ìjọba àbíkẹ́ apá kẹta o. Kí ni mo pè é? Rògbòdìyàn mọ̀lẹ́bí, ìjọba àbíkẹ́ apá kẹta. Lẹ́ẹ̀kan sí, rògbòdìyàn mọ̀lẹ́bí, ìjọba àbíkẹ́ apá kẹta o. Lọ́sẹ̀ tó kọjá, kó tó di pé ọlá ń bí wọn nínú gbẹ̀mí mi pátápátá o. Ó gbé ìkòkò agbára fún àbíkẹ́ ọmọ rẹ̀ pẹ̀lú àgbélébù onílẹ̀kẹ̀ kéékèèké tá a mọ̀ sí rosary. Àwọn ẹbí ọlá ń bí wọn nínú bẹ̀rẹ̀ sí ní fojú winá àjálù burúkú tó ń ṣẹlẹ̀ sí wọn. Èṣìṣàn ọdẹ bẹ̀rẹ̀ sí ní fò láàrin ìlú. Kábíyèsí pẹ̀lú àwọn ìjòyè panupọ̀ láti pe Ifálànà láti béèrè lọ́wọ́ Ifá o ohun tó fà á wàhálà láàrin ìlú. Ifálànà sọ wípé Ifá ní kí wọ́n fi ojú àwọn tó ṣe ikú pa Ọlámbíwọn nínú hàn, kí wọ́n dẹ̀ fi ìyà tó tọ́ sí wọn jẹ wọ́n o bí wọ́n bá fẹ́ kí àlàáfíà wà nínú ìlú, àti wípé wọ́n gbọ́dọ̀ ṣe ètùtù ńlá sínú ìlú náà ni. Sinimá orí rédíò ó tútù bẹ̀rẹ̀ nìyẹn, ojú inú la fi ń wò ó, etí inú la fi ń gbọ́ ọ. Lọ́sẹ̀ yìí, rògbòdìyàn mọ̀lẹ́bí ìjọba àbíkẹ́ underline ìjọba àbíkẹ́, mo ní underline bí àṣà bàbá aláwìyé ni, ó ní underline ni, tó bá ti pa òwe yẹn á ní underline. Ìyẹn mo fi ń sọ wípé ọmọ àjànàkú kì í yàrá, ọmọ táyábá bí ayábá náà ní í jọ o. Àbíkẹ́ ìjọba bàbá ó jọ bàbá rẹ̀ bí ìmúmu, tiwantiwa, tọ̀rọ̀tọ̀rọ̀, ti àyà níní tàyà níní, tìgbóyà tìgbóyà ló fi jọ bàbá rẹ̀. Lẹ́yìn tí Ifálànà ti gbé ọ̀pẹ̀lẹ̀ lulẹ̀, bẹ́ẹ̀ ló ka nǹkan ètùtù fún wọn. Ó ní kí wọ́n lọ ṣe ètò ohun ètùtù. Àwọn ohun ètùtù tó kà fún wọn rèé: adìyẹ ìrànà 400, ẹyẹ àwòkó 2,200, ìkòkò àdín 50,
ẹyẹ idì igba kí Àjọkẹ́ sì ru ìkòkò tí bàbá rẹ̀ gbé fún un káàkiri ìlú náà fún ọjọ́ 7 o. Tí gbogbo eléyìí bá ti di ṣíṣe, ìlú yìí yóò tùbà yóò sì túṣẹ́ o. Láláì dènà pẹnu, kábíyèsí àti àwọn ìjòyè gbé ìgbésẹ̀, wọ́n sì wá gbogbo ohun ètùtù. Ṣùgbọ́n lẹ́yìn ìpèsè gbogbo ohun ètùtù, Àbíkẹ́ fárígá o láti ru ìkòkò àti láti súre sí inú ẹbọ náà. Àbíkẹ́ ní òun kò ṣetán láti bá wọn súre ètùtù kankan, àyàfi tí wọ́n bá fi ojú àwọn tó ṣe ikú pa bàbá òun hàn, kí wọ́n sì fi wọ́n sí ìpamọ́ tàbí kí wọ́n fi ìbọn pa wọ́n sí ibi tí wọ́n fi ìbọn pa bàbá òun sí o láàrin ìlú. Sinimá orí rédíò ṣe ń fi ilé ẹ̀ṣá, sinimá orí rédíò ṣe ń sẹ́ǹsì ẹ̀. Ojú inú la fi ń wò ó, etí inú la fi ń gbọ́. Gbọ́ mi dáadáa, gbọ́ mi yékéyéké àwé o. Kábíyèsí dáhùn pé ìwé aláwìyé Bẹ́ńjámánì ló sọ wípé bá a bá wo dídùn hàn àhọra kọjá egungun. Dákun má jẹ́ ká fi ọ̀rọ̀ oró yárò. Tá a bá ní ká tún bẹ̀rẹ̀ sí ní fi ìbọn pa àwọn tó ṣekú pa bàbá rẹ̀, ìtẹ̀jẹ̀sílẹ̀ máa pọ̀ láàrin ìlú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Elédùmarè ò sì fẹ́ kí ìtẹ̀jẹ̀sílẹ̀ pọ̀ láàrin ìlú. Jẹ́ ká dáríjì wọ́n. Mo ti ṣètò, mo ti sọ ìdájọ́ fún wọn wípé kí wọ́n lọ kó gbogbo wọn wá sí oríta láti fi wọ́n ṣe ẹlẹ́yà tàbí kí wọ́n fi wọ́n ṣe ẹ̀sín. Mo ti pa láṣẹ kí wọ́n lọ kó gbogbo wọn wá bí mo ṣe sọ fún ẹ sí oríta ìlú, kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe ẹlẹ́yà. Àbíkẹ́ ní kábíyèsí, mo ti gbọ́ gbogbo ohun tí ẹ sọ o, mo ti sì ti gbà. Ṣùgbọ́n láti òní lọ, àṣẹ tí mo bá pa lórí ilẹ̀ 250 acres ó gbọ́dọ̀ múlẹ̀ ni o, nítorí pé àkókò ìjọba ti tèmi náà rèé. Kábíyèsí pàṣẹ wípé lọ́jọ́ 7 òní kí gbogbo àwọn àwòrò ṣàṣà pé sí ojú ìbọ̀ ìlú láti ṣe ètùtù náà, kí ọjọ́ 7 tó pé Àbíkẹ́ àti ìyá rẹ̀ lọ sí oko obì bàbá rẹ̀ láti lọ ká obì, nítorí jìgbìnìjìgbìnì ni obì bàbá Àbíkẹ́ máa ń so. Bí Àbíkẹ́ àti ìyá rẹ̀ ṣe dé oko, Àbíkẹ́ bẹ̀rẹ̀ sí ní gun igi obì náà láti máa ká obì sílẹ̀ fún ìyá rẹ̀. Sinimá orí rédíò ó wà unique, sinimá orí rédíò ó wà sensible, uniqueness yẹn gangan lè fi sí ibẹ̀. Gbọ́ mi dáadáa, bí Àbíkẹ́ ṣe gun igi obì, alákọ̀ọ́kọ́ tó ká obì wọ̀ọ̀rọ̀wọ̀ sílẹ̀, lẹ́lẹ́ẹ̀kínní ó ká obì wọ̀ọ̀rọ̀wọ̀, lẹ́lẹ́ẹ̀kejì ó ká obì wọ̀ọ̀rọ̀wọ̀, lẹ́lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ni ìró ìbọn tún dún kẹ́wù 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 lẹ́ẹ̀mẹ́ta. Oró! Àbíkẹ́ ló kígbe oró yẹn, ó sì gbìyànjú láti sọ̀kalẹ̀ láti orí igi obì náà. Èéfín ìbọn ti gbalẹ̀ kan, ṣùgbọ́n ọ̀kánkán ibi tí ìró ìbọn ti dún ni Àbíkẹ́ tẹjúmọ́ tó fi sọ̀kalẹ̀ láti orí igi obì náà. Ìbọn náà kò takútú lára Àbíkẹ́ o. Bẹ́ẹ̀ ni Àbíkẹ́ rí ọmọkùnrin ọdẹ kan tó ń rápálá lábẹ́ ìràwé obì láti máa sá lọ. Àbíkẹ́ pakuru mọ́ pẹ̀lú àdá tó mú ṣáṣá. Bí Àbíkẹ́ ṣe gbé àdá sókè láti bẹ́ orí rẹ̀, bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ pariwo síta wípé Àbíkẹ́ ọmọ lábí wọn nínú, ó dákun má pààyàn sí mi lọ́rùn, wọlá àti kábíyèsí, wọlá àti rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin ìlú, wọlá àti ètùtù tó máa ṣe fún ìlú yìí. Àbíkẹ́ ní ìyá mi, ẹ jẹ́ kí n ṣá arákùnrin yìí pa, nítorí pé wọ́n rán sí mi ni. Bẹ́ẹ̀ ni Àbíkẹ́ mú aṣọ ara rẹ̀ fúnra rẹ̀, ó sì bọ́, ó sì ku bèrèsíà àti pátá nìkan lára rẹ̀. Bẹ́ẹ̀ ló ń da pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá bo arákùnrin náà, tó sì mú ó di àárín ìlú. Bí ó ṣe mú ọkùnrin náà lọ sí àárín ìlú láti lọ fi ojú aṣebi hàn fún kábíyèsí láàfin. Bẹ́ẹ̀ ni àwọn tó ń pàdé Àbíkẹ́ bẹ̀rẹ̀ sí ní lu ọkùnrin náà, tí wọ́n sì bẹ̀rẹ̀ ìlọ́wọ́ rẹ̀. Àbíkẹ́ pátá àti bèrèsíà nìkan ló wà nídìí rẹ̀. Àbíkẹ́ sì fún wọn lésì wípé àwọn tó rán arákùnrin yìí sí mi wípé kó fi ìbọn pa mí ni mo fẹ́ mọ̀, nítorí pé òkun máa sùn láàfin lónìí o. Bí bẹ́ẹ̀ kọ́, kí wọ́n tètè wá nǹkan ṣe sọ́rọ̀ wọn. Sinimá orí rédíò ó dùn yùngbàyùngbà, sinimá orí rédíò ó dùn mìsìmìsì, sinimá orí rédíò ó dùn sínsìn. Ojú inú la fi ń wò ó, etí inú la fi ń gbọ́. What are you waiting for? Efficient, gbé sókè.
sí rẹ́gùn o. Ó máa sí rẹ́gùn o. Oore tẹ́nìkan ò lè ṣe kó má sí rẹ́gùn. Ó máa sí rẹ́gùn o. Ọba mi Èdùmàrè ló lè ṣe. Ó máa sí rẹ́gùn o. Àfúnni ní fìlà gbórí lọ́mọ ẹ̀dá. Ó máa sí rẹ́gùn o. Ènìyàn aburú abìtàn bú lẹ́nu. Ó máa sí rẹ́gùn o. Aṣọ́re lóṣòtì ẹ̀dá adarí. Ó máa sí rẹ́gùn o. Ó máa sí rẹ́gùn o. Ó máa sí rẹ́gùn o. Ọlọ́run nìkan ló lè ṣe. Ó máa sí rẹ́gùn o. Ó máa sí rẹ́gùn o. Ó máa sí rẹ́gùn o. Ọba fúnni má sí rẹ́gùn. Ó máa sí rẹ́gùn o. Ọkàn ọpẹ́ ni a mú wá bàbá. Ọkàn yìí ni a mú wá Ọlọ́run. Ọkàn ọpẹ́ ni a mú wá bàbá. Ọkàn yìí ni a mú wá Ọlọ́run. Torí kò ṣeun fún wa, ó lànà fún wa. Torí kò ṣeun fún wa, ó lànà fún wa. Ó tún wá pa wá lẹ́rìn ayọ̀. Ó ṣeun, ó ṣeun. Bí a ṣe ń lùlù tí a ń jó, bẹ́ẹ̀ lọ́nà wa ń là sí. Bẹ́ẹ̀ lọ́nà wa ń là péré. Bí a ṣe yàn tí a. bẹ́ẹ̀ náà ni sinimá orí rédíò lètò tó ń bá tẹ̀gùn wọlà ká dí lọ́wọ́ o mo ti sọ fún yín wípé ètò tó yẹ kẹ́ ẹ kówó lérè láti polówó ọjà yín lórí ètò yìí pàápàá jùlọ bọ́dún ṣe lọ sópin ìkórè lẹ́fẹ́ ṣe nínú ìjọ yín ni ẹ̀yin wò ó wípé ẹ fẹ́ ṣe patí ni ẹ fẹ́ ṣe ìṣílé ni ẹ̀yin fẹ́ ṣe ìkómọ ni ẹ sì wá wò ó pé ká announce ẹ̀ lórí ètò tó yẹ kẹ́ ẹ wá ti polówó rèé ọjà wo ló ń tà tó o ti ń ronú nípa ẹ̀ wípé kò tà pé kò lọ síwájú nígbà tó o bá polówó báwo lọjà ṣe fẹ́ tà tètè máa bọ̀ nílé iṣẹ́ Tùngbá kó o pe nọ́mbà yìí 070-3080-2305 láti wá polówó ọjà rẹ lórí ètò sinimá orí rédíò ó sì dá mi lójú wípé wàràwàrà báyìí náà ló máa tà láṣẹ Èdùmàrè ọba mi òkè tó Ọlọ́run làwa gbójúlé o àgbójúlé nǹkankan ẹ̀fí ká lọ ká sójú òpó nítorí àwọn èèyàn tó fẹ́ dá sétò nọ́mbà tẹ máa pèrè láti dáhùn sétò yìí 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009. Cenima lórí rédíò. ojú inú la fi ń wo etí inú la fi ń gbọ́ màmí níbo lẹ ti ẹyẹ àwa nìyẹn yá. Báwo ni bàjẹ́ o? kí lorúkọ yín mà. Mrs. Adára Májà látòkè gbòdò. màámi iṣẹ́ wà pa. Mo wà ká ń pé o. èwo lẹ ṣe mà. Mo ṣe dáadáa o. ó yá ṣe ẹ fẹ́ dáhùn àwọn ìbéèrè yìí ni. Mo fẹ́ dáhùn ní o. ó yá ẹgbẹ́ ńlẹ̀ ẹ já lọ báyìí kí ni táìtù sinimá yìí ìpè yẹn já nọ́mbà tẹ́ máa pè sí 08113051009 lẹ́yìn tí n bá kọ̀ lórí ètò lẹ́nu àǹfààní láti pè sí nọ́mbà ti tèmi personal line ni òun ni mo pè lẹ́ẹ̀kan 070-3080-2305. Ètò sinimá yẹn. hello. Rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta. rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta ni táìtù rẹ̀. Ìjọba Àbíkẹ́. ìjọba Àbíkẹ́. ó yá nǹkan ètùtù mélòó ni wọ́n ní kí wọ́n lò ó. Adìyẹ ìràkàn. nǹkan ẹgbọ́n mi nǹkan ètùtù mélòó ni arífàlà sọ wípé kí wọ́n lọ wá. Adìyẹ ìrànà. mi ì ní kẹ ẹgbọ́n mi Mẹ́ta. ẹ ní sùúrù mélòó. mẹ́ta. Bẹ́ẹ̀ni. ó yẹ wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn. Adìyẹ ìrànà. Ìrìnwó. Ẹyẹ àlùkò. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ó ti tán. ìlà ìpè yẹn já tún gbé tẹlómi. hello ta ló wà lójú òpó. hello ta ló sọ̀rọ̀ ìbòlẹ̀ tí ń pè. hello sir. hello ta ló ń pè kí lorúkọ yín. orúkọ mi ni Ọlámilékan lásìkò yìí. mi ò gbọ́ yín sà. Ọlámilékan lásìkò. Ọlámilékan orúkọ ni mo béèrè lọ́wọ́ yín o ká lè máa páàsì ẹ̀sáàmù o ohun tí n bá béèrè ní kẹ́ ẹ sọ o ṣé ẹ ti gbọ́ tí n bá ti ní kí orúkọ yín ní kẹ́ ẹ dá ṣé ẹ ti gbọ́ torí ẹlòmíì ti sọ àdúgbò ẹ̀ di sọ́ọ̀nì èmú ẹ̀ tó bá ti ń dárúkọ tiẹ̀ báyìí á dárúkọ àdúgbò ni
Ọlámilékan lorúkọ yín. bẹ́ẹ̀ni sà. Kí ni táìtù sinimá yìí? Rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta. Rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta. Ó ti tán. Ó dáa, ẹ dáhùn àwọn ìbéèrè tó kù. Nǹkan ètùtù mélòó ni Arífálà ní kí wọ́n pèsè? Mẹ́rin ni sà. Kí lẹ pé? Mẹ́rin ni mẹ́rin. Mẹ́rin. Ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ní kà wọ́n. Adìrẹ ìlànà ìrìnwó. Kí ni irinwó lédè Gẹ̀ẹ́sì? Sá. Kí ni irinwó lédè Gẹ̀ẹ́sì? Ó ní ìrìnwó. Mo ní kí ni irinwó lédè Gẹ̀ẹ́sì? Kí ló wọ ẹ sá? Ó dáa, èkejì. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lédè Gẹ̀ẹ́sì? Ayò ògbúfọ̀ ni mo fẹ́ kẹ́ ẹ ṣe yẹn o. Kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta? 500. Ok. Ó dáa, kò burú, mò ń gbọ́ yín. Ó yá, ẹ tún lọ. Ìkẹta. Méjì ni mo mọ̀ ní ẹ̀ka. Méjì tẹ mọ̀ nìyẹn. All right. Tó bá jẹ́ pé yín lẹ gbà á, ẹ máa gbọ́ làbárè. Ó dáa. Ta ló wà lójú òpó? Hello, kí lorúkọ yín o? Hello? Hello sir. Hello ma. Kẹ́mi. Àǹtí Kẹ́mi. Kí lorúkọ ẹ gbọ́ mi mà? Next time bí bẹ́ẹ̀ kọ́ mà ní kí wọ́n jápè yín. Mo ní kí lorúkọ yín ni mo béèrè. Mi ò béèrè sọ́ọ̀nìmù àdúgbò yín o. Kí lẹ pé? Olúwakẹ́mi. Ó dáa, kí ni táìtù sinimá yẹn? Sinimá tẹ gbọ́ tán tẹ ṣẹ̀ṣẹ̀ fojú inú wò tẹ sì fetí inú gbọ́. Kí ni táìtù ẹ̀? Sinimá orí rédíò ni táìtù àbí? Táìtù ẹ̀ mi ò ní mo ṣẹ̀ṣẹ̀ tó lé jù. Ooo, sinimá orí rédíò ẹ bá parí ẹ̀ pé ojú inú la fi ń wò, etí inú la fi ń gbọ́. Táìtù nìyẹn àbí? Kò sí wàhálà. Ẹ lè gbà béèrè tó kù nítorí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni. Hello, ta ló wà lójú òpó? Ẹ jẹ́ ká gbà pé ẹlòmíì tó máa dáhùn béèrè yìí dáadáa. Sinimá tá a dẹ̀ ń wò yí àtúnwò ni àtúntẹ̀ ni o. Àtúntẹ̀ ni o. Kò tí ì yé mi o, mi expect àwọn olólùfẹ́ sinimá orí rédíò láti gbàgbé sinimá yìí. Hello, ta ló wà lójú òpó? Hello. Hello sir, ta ló ń pè bólẹ̀ tí ń pè? Ẹ kú ìtumúrúkọ tèmi ní Apostoli Ọ̀dẹ́kọ̀. Ọ̀jẹ̀bọ̀. Ọ̀dẹ́kọ̀. Ok. Ok, mo ti gbọ́ yín. Mo ti gbọ́ abidi gidigbi, mo ti gbọ́ yín sà. Ó dá ẹ dáhùn béèrè yìí, kí ni táìtù sinimá yìí? Táìtù sinimá. Hello. Mo ń gbọ́ yín. Ẹ̀yin ní kẹ́ ẹ sọ̀rọ̀. Mo ti béèrè béèrè. Báwo ló ṣe ń ṣojú òpó báyìí? Hello? 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 Ràìmọ́ látòjìdé. Ta lẹ pè é? Ràìmọ́ àbí? Ó dà kò burú. Ṣé Ràìmọ́ lorúkọ yín? Bẹ́ẹ̀ni. Ok. Kí ni táìtù sinimá tẹ ṣẹ̀ṣẹ̀ fojú inú wò tẹ ti fetí inú gbọ́ yìí? Rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta, ìjọba àbíkẹ́ apá kẹta. Rògbòdìyàn mọ̀lẹ́bí ìjọba àbíkẹ́ apá kẹta. God bless you my sister. Bẹ́ẹ̀ni. Ó yá ẹja tẹ̀síwájú kẹ́ ẹ máa dáhùn àwọn ìbéèrè yẹn bí má ṣe ń béèrè lọ́wọ́ yín o. Nǹkan ètùtù mélòó ni wọ́n ní kó mú wá tí Arífálà sọ nígbà tó gbé ọ̀pẹ̀lẹ̀ lulẹ̀ join tó ní ó yá nǹkan ètùtù báyìí ní kẹ́ ẹ lọ ṣètò wá mélòó ni o? Márùn-ún. Mélòó? Márùn-ún. Márùn-ún ni. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn. Adìyẹ ìràwọ̀. Adìyẹ ìràwọ̀. Ìrànà. Ìrànà. Mi gbọ́. Adìyẹ ìrànà. Adìyẹ ìrànà. Màrìwò.
ẹ gbọ́ mi ẹ farabalẹ̀ adìyẹ ìrànà àbí ìràwọ̀. adìyẹ ìrànà. adìyẹ ìrànà mélòó. àádọ́ta. ok ìkejì. mariwo. ẹyẹ àwòkọ lábẹ́lẹ̀. mélòó. ẹyẹ àwòkọ lágbẹ̀ta. lẹ́gbẹ̀ta. ẹyẹ àdí. ok. ẹyẹ ìdí. ṣé ẹ ṣe ábídí gidigbi nílé ìwé rárá. kí lẹ sọ. mo ní ṣe ẹ ṣe ábídí gidigbi nílé ìwé àbí ilé ìwé for apple lẹ́yìn lọ. bẹ́ẹ̀ni. ilé ìwé for apple ni ó dáa ó dáa sista mi ẹ gbà kankan nínú rẹ̀ ju sinimá táìtù sinimá yẹn lọ ẹ gbà kankan jù yẹn lọ Efficient bá mi já orin yẹn díẹ̀ sí kí n padà wálé nítorí pé àkókò ti tó tí n bá ti padà wá máa wá sọ áńtà. ọpẹ́ yẹ ọpẹ́ yẹ Jésù olùgbàlà Efficient bó ṣe lọ rèé o kí ni táìtù sinimá èyí tá a kà lóde tòní òun náà ni rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta ìjọba àbíkẹ́ apá kẹta rògbòdìyàn mọ̀lẹ́bí apá kẹta ìjọba àbíkẹ́ apá kẹta ìyẹn náà ni wípé àwọn ohun ètùtù rèé o mélòó ni àwọn ohun ètùtù mẹ́fà ni mẹ́fà jẹ́ ẹ máa kà á fún ọ adìyẹ ìrànà irinwó 400 ẹyẹ àwòkọ́ èjìlélẹ́gbẹ̀ta 602 ìkòkò àdín àádọ́ta 50 ẹyẹ ìdì igba 200 kí àbíkẹ́ sì ru ìkòkò tí bàbá rẹ̀ gbé fún un káàkiri ìlú náà fún ọjọ́ 7 nǹkan kẹfà ètùtù nìyẹn tó gbogbo etí tó ti ń gbádùn wa tẹ̀sí ń gbádùn sinimá orí rédíò mo sọ fún yín pé kẹ́ ẹ wá polówó ọjà lẹ́lẹ̀ fi gbádùn wa jù báyìí lọ ètò ń bẹ omi ń bẹ lámù ṣùgbọ́n àyè ò sí ẹ jẹ́ àfẹ́lẹ́ yìí máa fi ṣèlọ ká máa fi dágbére fún gbogbo àwọn tó fẹ́ràn ètò sinimá orí rédíò àti iléeṣẹ́ tùǹgbà mo kí gbogbo àwọn tá a jọ ṣètò lónìí Efficient God bless you my brother sọdí kẹ̀kẹ́ mo kí wọ́n náà ó máa ṣeun Akínbólú mo kí wọ́n náà God bless you Esther mo kí wọ́n náà thank you Kemi Sports small but mighty mo kí wọ́n náà gbogbo wa náà la máa ṣe rere nílé ayé tá a wà yìí orúkọ mi ò tí ì yí padà orúkọ mi ni A+A+A+A is equal to A4 that is to say Albert Afọlábí Àkàndé Agbokeye bó o bá pè mí lágbo mi àgbòdédé ara mi náà ló ṣe ránṣọ ọmọdé ròdì máṣọ àníkìdí máṣà àti gbélé èmi lọ́mọ adámọ lápàṣọfin jẹ́mi lọ́mọ àrò ọ̀gàgán àmújẹmúta o gbọ́ bí bàbá mi ṣe máa ń wí ni bàbá mi ní ẹ̀mí àbàtà ní mọ́tò ṣàn ńlá bàbá ọmọ báyìí náà ní mọ́mọ́ yan ilé yá wa o bàbá àmì rẹ̀ lẹ́ o bàbá kíkú má pa wá àmín kárùn má ṣe wá àmín ilé yá wa o bàbá.